èmi àti ìdájọ́ ń gbọ́rọ̀ yìí kí ni àtúbọ̀tán àwọn ọmọ yẹn máa dì lọ́la. ṣé àwọn ọmọ yẹn ṣé dáadáa ní Làbíbù ń kọ́ wọn ni àbí kí ni? ṣé Làbíbù ń bá ayé wọn jẹ́ ni àbí ń tún ayé wọn ṣe? ìbà Olódùmarè, ìbà gbogbo àjùnilọ, mo ṣèbà ọmọdé, mo ṣèbà bọ̀, mú kí gbogbo ọmọ káàrọ̀ òjìrì pátá nílé ọkọ̀ lẹ́yìn òdì pẹ̀lú kíkí tó lọ́lá jù wípé ẹ̀làbọ́rú ẹ̀làbọ̀yì ẹ̀làbọ̀yì bọ́ ṣiṣẹ́ kí Olódùmarè kó dúró tí ẹnì kọ̀ọ̀kan wa. kí ni tí a jọ fẹ́ gbé o? ọ̀rọ̀ àfáàwé Fúlàní Ìlọrin ti jẹ́ òní mo fẹ́ sọ̀rọ̀ wá Ṣéhù Àbíbù Àgbàjì. ṣùgbọ́n kí n tó sọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ jẹ́ ká jọ wo fídíò yìí. Ìṣàlùsùnà olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Ìsìlámù kọ́lẹ̀ yín ń ṣe, níṣẹ́lẹ̀ ń da ìlú. Olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Ìsìlámù kọ́lẹ̀ yín ń ṣe, níṣẹ́lẹ̀ ń da ìlú. Olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Ìsìlámù kọ́lẹ̀ yín ń ṣe, níṣẹ́lẹ̀ ń da ìlú. Olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Olórí ibú ni o, ẹ̀yin kì í ṣàlùsùnà. Ìsìlámù kọ́lẹ̀ yín ń ṣe, níṣẹ́lẹ̀ ń da ìlú. ẹ wo fídíò yìí, ó ń sọ̀rọ̀ Fúlàní Ìlọrin, ń bú Fúlàní Ìwó, ń pe Fúlàní Ìwó ní adàlúrú. kí n tó wá sọ ẹ̀kúnrẹ́rẹ́ tí mo fẹ́ sọ gẹ́gẹ́ ẹ tún wo fídíò ẹlẹ́ẹ̀kejì yìí. Kí ló dé tẹ̀sápamọ́ à ń retí yín kẹ́bọ́ gbangba, kẹwàá bọ̀ sùn tẹ̀sọ́ pẹ́fẹ́ bọ̀. wọ́n lẹ́wà sílọrin kí ló dé tẹ̀sápamọ́ à ń retí yín kẹ́bọ́ gbangba, kẹwàá bọ̀ sùn tẹ̀sọ́ pẹ́fẹ́ bọ̀. ẹ jẹ́ ká jọ wá gbé sí làákàyè. Ságóńgóńgò, Fúlàní Ìlọrin bú Fúlàní Ìwó, àwọn adàlúrú méjì jọ ń búra wọn. Làbíbù ó sọ nínú fídíò ẹlẹ́ẹ̀kejì tẹ́ ẹ wò yìí, ó ní ìgbà tí àwọn oníṣẹ̀ṣe tí wọ́n fẹ́ lọ sọdún ìṣẹ̀ṣe ní ìlú Ìlọrin, nígbà tí wọ́n fi mú ta lọ lọ́hùn. ẹ̀yin náà ẹ gbọ́ gbólóhùn tí ń jáde lẹ́nu Ṣéhù Làbíbù àbí kí ló pera rẹ̀, Fúlàní Ìlọrin. ẹgbọ́n tí ń jáde lẹ́nu ẹ̀, ṣé n tí ń jáde lẹ́nu ẹ̀ pípè sálàáfíà ní pè yẹn àbí pèpè fogun? ìwọ̀n bú bọ̀dá rẹ̀, alábàtàn rẹ̀ Fúlàní Ìwó, ìwọ̀n bú pé dàlúrú. àwọn méjèèjì kìí ṣe kan náà jọ ni wọ́n. ṣé wá nígbà yẹn gẹ́gẹ́gẹ́gẹ́ kọ́ ni mò ń lọ mọ́ kan yàbá ni, torí wípé kẹ́lẹ́ mọ̀ wípé ẹ̀sìn Islam ẹ̀sìn àdánwò ní nílẹ̀ Yorùbá. wọ́n kàn fi ba ìgbésí ayé àwọn ọmọ wa jẹ́ ni, wọ́n fi run tí ń jẹ́ ìgbésí ayé wa. ibi tí mò ń lọ gẹ́gẹ́gẹ́gẹ́ ni pé tẹ́ bá wo fídíò àkọ́kọ́ tí Ṣéhù Làbíbù Lágbàjì Fúlàní Ìlọrin títí ń bú Fúlàní Ìwó, mùfùtí ẹran Ìlọrin ẹran Ìwó, tí ń bú mùfùtí Ìwó. tẹ́ bá wo fídíò yẹn bó o ṣe ń kọ orin yẹn tí fi ń bú àwọn alùsùnà yẹn ni àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ṣe kí ni wọ́n bá gbé. gbogbo àwọn ọmọ tí wọ́n ń gbé orin yẹn, a rí ọmọ tí ó ti jù bí 12 years 15 years 8 years nínú gbogbo àwọn ọmọ táwọn lẹ́yìn rẹ̀. ẹ jẹ́ n bi léèrè, èmi àti ìdájọ́ ń gbọ́rọ̀ yìí, kí ni àtúbọ̀tán àwọn ọmọ yẹn máa dì lọ́la? ṣé àwọn ọmọ yẹn ṣé dáadáa ní Làbíbù ń kọ́ wọn ni àbí kí ni? ṣé Làbíbù ń bá ayé wọn jẹ́ ni àbí ń tún ayé wọn ṣe? Làbíbù ti ń sọ̀rọ̀ yìí as at last month, ó wà ní US tó lọ ṣe graduation ọmọ tiẹ̀ ní yunifásitì
ọmọ tí ẹ ò sí Nàìjíríà wọ́n ń kàwé lókè òkun ó wá kó àwọn ọmọ ọlọ́mọ wọ́n wá kó wọn sábẹ́ ọmọ ọlọ́mọ là ń ránṣẹ́ dé tòrutòru wọ́n wá kó àwọn ọmọ ọlọ́mọ wọ́n kó wọn sábẹ́ wọ́n kọ́ wọn ní orí èébú kán mọ bú bàbá tó ju bàbá wọn lọ. ṣùgbọ́n kò lè dùn mí nígbà tó jẹ́ pé jàgídíjàgan kan náà ẹ̀jẹ̀ jàgídíjàgan ní ń bẹ lára àwọn mùsùlùmí tí wọ́n fi ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́. nígbà tá a wà nílé kéwú àwọn ẹ̀kọ́ òdì tó pọ̀ tó jẹ́ wípé tẹ́ bá ń kagbá náà wò pé ẹ mọ̀ bẹ́ẹ̀ lè ṣe olójú bẹ́ẹ̀ ṣe lè bá kírísítẹ́nì ṣe olójú bẹ́ẹ̀ ṣe lè bá àwọn kinní kan ṣe wọ́n wá tàgì wọ́n wá fún àwọn oníṣẹ̀ṣe wọ́n wá tàgì àwọn oníṣẹ̀ṣe wọ́n wá brand wọn pẹ̀lú orúkọ ẹbọ bẹ́ẹ̀ sì ni mùsùlùmí ẹlẹ́bọ ni kírísítẹ́nì ẹlẹ́bọ gbogbo ayé pátá ẹlẹ́bọ ni ìlú tí wọ́n bá tẹ̀ ti ṣe ẹbọ ìlú náà ò lè gòkè ìlú náà kò lè ní lọ síwájú ìdí táwọn náà fi ń pa ẹran tán bá lọ ṣàdúrà fáwọn ènìyàn ibẹ̀ kọ́ là ń lọ ibi táwọn lọ ni wípé mo sọ̀rọ̀ níjẹta nínú fídíò mi kan tí mo ṣe wípé ẹ̀sìn ìsìláàmù àtàwọn post mi kan wípé ẹ̀sìn ìsìláàmù ilé kéwú kò lè ṣe àǹfààní fún àwọn ọmọ wa ká lọ kó gbogbo àwọn ọmọ wa kó lè kéwú ẹni tó bá ní làákàyè ní sẹ́ńtúrì tàwẹ̀ kò ní kó ọmọ lọ lé kéwú kó ní kó ọmọ lọ kéwú yóò dìídì lọ fi wọ́n síbi tí wọ́n ti kíni tí wọ́n ti kọ́ àwọn ẹ̀kọ́ vocational studies real education yàtọ̀ sí even western education rọ táwọn òyìnbó mú wá fún wa táwọn mú western education wá fún wa you teach them real core education tó dáwọn òyìnbó tí wọ́n mú education wá fún wa báyìí àwọn ń kọ́ àwọn ọmọ tí wọ́n ní core educational value lọ́hùn ni wọ́n wá mú fẹ̀rífẹ̀rí àwa ìdá wa kọ́ yín bí bàbá ẹ̀sẹ̀ máa sọ èbó lásán àti ẹ̀sẹ̀ gbọ́ lárúbáwá lásán olè kọ́tán náà kọ́ yín bì. kì í ṣe láti ronú. kì í ṣe láti lè ronú gbogbo ẹni tó bá gbọ́n ní àsìkò tàwa yìí ìjọ ẹ̀kẹ́ lọ ṣe ni pé àwọn ọmọ yín from 4 years upward ẹ lọ mọ fún wọn sí school artificial intelligence ẹ lọ fún wọn sí school coding ibi tí wọ́n ti kọ́ coding ibi tí wọ́n ti kọ́ artificial intelligence ibi tí wọ́n ti kọ́ tí ọpọlọ wọn fi jí ẹ wà máa kọ́ wọn in line with the Yorùbá cultural values kí wọ́n lè máa lo native intelligence wọn. ká má máa lo ọpọlọ ẹ̀sìn. kí wọ́n lè máa lo native intelligence wọn ká má máa fi ọpọlọ ẹ̀sìn ọpọlọ jàgídíjàgí ọpọlọ irọ́ ọpọlọ ẹ̀sìn irọ́ tí wọ́n gbé wá fún wọn ká má jẹ́ pé ni wọ́n fi máa lo ìgbésí ayé wọn bí jàgídíjàgan ti wò ó àti jàgídíjàgan Ìlọrin bí wọ́n ṣe jọ ń kọ lura wọn ṣe ń ṣe bálabàlá bíbélì tẹ̀rọ yìí kó má jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ náà ni wọ́n instill sáwọn ọmọ wa lọ́pọlọ. òun náà náà instill. tó kí wàá ní tẹ̀ ń rò àwọn ọmọ tí àwọn òbí wọn ò lówó lọ́wọ́ tí wọn ò lágbára àti táwọn ọmọ wọn lọ lú èbó àwọn ọmọ tálíkà tí wọn ò mọ tí òye ayé ń sọ wọn wà kó wọn sábẹ́ àwọn àfáà lágbàdì tí ń kọ́ àwọn ọmọ ọlọ́mọ níkọ̀ọ́kúkọ̀ yìí tí ń kọ́ wọn bí wọ́n ṣe máa bú àgbàlagbà tí ń kọ́ wọn bí wọ́n ṣe máa sọ̀rọ̀ àlùfànṣá bí wọ́n ṣe máa dá ogun sílẹ̀ yìí àwọn ọmọ tiẹ̀ tó wà lú èbó ṣé Islamic study ni wọ́n lọ kọ́ ń bẹ̀ ṣé tí wọ́n insist sáwọn ọmọ tiẹ̀ lọ́pọlọ náà insist sáwọn ọmọ ọlọ́mọ lọ́pọlọ yìí gbogbo àwọn tá a bá ti tẹ bá nílò àkáyè àti century ẹ lọ kó àwọn ọmọ yín kò nílé kéwú mo tún sọ ẹ lọ kó àwọn ọmọ yín kò nílé kéwú ẹ lọ fi wọ́n síbi tí ọpọlọ wọn ti wúlò fún wọn kẹ́ẹ̀dẹ̀ kọ́ wọn with pure Yorùbá cultural values ẹ wá wo táwọn ọmọ yẹn ó yà lọ́la ẹ wá lọ kọ́ àwọn sílé kó tó tún kọ́ ní àdáradá wọ́n ṣe mọ ibẹ̀ náà ni wọ́n ti mọ kọ́ wọ́n ṣe mọ sògùn orí búkiri náà ìniranu fi pọ̀ káàkiri nígbà tó yẹ pé ogun wa ya ọ̀lẹ àwọn ọmọ àga wọn àparí ilé tó kò ní síṣẹ́ kí wọ́n máa sọ lẹ́tẹ̀ láfa kiri wọ́n máa kágbádà fa wọ́n máa kó bàtà fa kiri 17 àgbàjì fi gbogbo àwọn ọmọ tẹ́ rí ẹ ṣe nìyẹn wọn láwọn kọ́ wọn lẹ́kọ̀ọ́jọ́ làwọn ni wọ́n kọ́ wọn bí wọ́n ṣe mọ̀ sí jàgídíjàgan ẹ lọ fún ayé nílà káyè lágbàjì àbí kí náà kọ́kọ́ rẹ̀ ẹ̀yin ẹ wo fídíò kejì tí instigate àwọn èèyàn ibi jáde ti mọ̀ wípé ẹ̀sìn Ìsìláàmù àdánwò ló jẹ́ fún wa nílẹ̀ káàrọ̀ òjìire kò ní àǹfààní kan tí ó fún wa nílẹ̀ káàrọ̀ òjìire àti Muhammad wọn ò ní oore kan wọn ò láǹfààní kan tó fẹ́ ṣe fún wa nílẹ̀ Yorùbá lẹ́yìn pé wọ́n wí àwọn angel tí wọ́n ti ṣe àwọn àáfàá tí wọ́n sì máa kó àwọn èèyàn ní jàgídíjàgan wọ́n kàn máa kó wọn lọ sóko parun ni kò ní kankan tó kó sáǹfààní kan tí wọ́n ṣe fún wọn òun làwọn ọmọ yóò fi parí ilé ké tó fi máa sọ lẹ́tẹ̀rẹ̀ àtọ́rọ́ pé kò sí sẹ́kẹ̀ tí wọ́n ṣe kò sí tẹ́lẹ̀ fi rí sàdúkẹ́tì ilé ké kò sí tẹ́lẹ̀ fi ṣe kò sí wúlò kan tẹ́lẹ̀ ṣe ìgbà tán bá tẹ́tẹ́ wọn ò rí sẹ́ náà òun ni wọ́n di agẹ́rí kiri
wọ́n mọ̀ wórí òkú mọ̀ wẹ́sẹ̀ òkú kiri wọ́n àwọn wa láàmù kiri tábà ti tẹ́ bá tẹ́ wà dára nù àwọn nídìí láàmù ẹ̀rìn èèyàn náà sọ kìí ṣe ẹran màálù ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe ẹ jẹ́ ká ṣe kí ni ẹ jẹ́ ká mọ̀ tá à ń ṣe. ọmọ Yorùbá yìí.